inú ọ̀rọ̀ ọlọ́run àkọni pé ẹ ṣe àwọn èèyàn láàánú ni ẹ má ní wọ́n lára ànábì àsálàm ó ní kìí ṣe mùsùlùmí lẹni tí àwọn èèyàn tẹ máa ń sá fún àbí wọ́n ń bẹ̀rù aburú tí ṣe kíni tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ànábì ní èso olùwàgbọ́ òdodo ẹni tí ò lè káwọn èèyàn mara kò lè kó ọ mọ́ra àwọn èèyàn ní ètò aláìkè àti bá ṣe nígbà pé wà ọwọ́ rẹ̀ burú táwádì mùmínì àrọ́ ìmúnà àwọn tí máa ṣàánú àwọn èèyàn torí pé yàrá amúhómú ar-Rahman ọlọ́run bá àlékiọlá yóò kẹ́ ní bá ń kẹ́yìn láyé ọlọ́run wa sọ fún àwọn ìjọba wa ma arsalnaka illa rahmatan lil alamin ìwọ aṣọ́jú ẹ̀dá tá a fẹ́ rán sí gbogbo àgbáyé àwa fi ọ́ ṣe àánú fún gbogbo àwọn èèyàn ni títọ́ ka sí pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn gbogbo ibi tí ọba ti ń ṣe ayé ẹ̀ Islam sọ̀rọ̀ nípa ẹ̀ Islam tó sọ̀rọ̀ níbi pé ó sọ̀rọ̀ nípa kí ìyá wa àti bàbá wa tó sunrun wa ó sọ̀rọ̀ condition wa hal hata ala al-insan hinu min ad-dahr lam yakun shay'an madhkura ṣé ẹ̀yẹ̀ mọ̀ pé àsìkò kan bẹ tí wọn ò lè pè yín ní nǹkan kan wọn è sunrun yín lásìkò ẹ̀ sì ń bẹ ìbílẹ̀ àwà ẹwà nù mọ́ ọlọ́run ẹwà nù àṣẹ ọlọ́run ẹwà nù kádàrà ọlọ́run ọlọ́run mọ̀ pé bàbá rẹ̀ gbé ọwà ọmọgbọ̀n ó bì ìta òfin kì í bábà ó sì mọ̀ pé inú ọgbọ̀n rẹ̀ ò ní jù ẹ̀ náà lọ ọlọ́run mọ̀ pé ó bì àbúyó sọ́rọ́ ó sì mọ̀ pé ẹlẹtíríṣà ni ó jẹ àtàfà àmọ́ kán tó bí ọlọ́run mọ ogun tí yóò ṣẹlẹ̀ Islam bí tọ́lágbára dé ó múra wa létí ìgbà kan tẹ́ pé àti jẹ nǹkan ibo la wà ó tún wá dákọ̀ bí a wà bayna sulbi wa tarahib àmbẹ́lábẹ́ bèbè ìdí àmbẹ́lábẹ́ bèbè ìdí omi ní àgbà náà títí bàbá wa àti ìyá wa kan tó wá papọ̀ gbàdí Islam ó tún wá sọ̀rọ̀ nípa tẹ́ bá ti fẹ́ papọ̀ ẹfẹ́fẹ́ ayé ni ó wá sọ̀rọ̀ nípa rẹ̀ gbàdí Islam ó tún wá sọ pé tẹ́ bá fẹ́ sun aláwọ̀kọ́ tẹ́ẹ̀fẹ́ kí ó sú ọba yín dáṣọ́ ọmọ tẹ́ẹ̀fẹ́ bí ẹ̀sẹ̀ fẹ́ sun aláwọ̀kọ́ ọkùnrin fẹ́ súnmọ́ obìnrin Islam sọ̀rọ̀ nípa nígbà tó pé ọkùnrin àti obìnrin nìkan lé ọmọ tí ẹjọ́ ń dáwò nù yàrá rí Islam tún wá sọ̀rọ̀ nípa tẹ́ ẹ bá súnmọ́ ìyàwó yín lọ́wọ́ bẹ́ẹ̀ sì gbọ́dọ̀ máa ṣe ó tún wá sọ tẹ́ ẹ bá sùn tán bẹ́ẹ̀ tó ṣe àbí tẹ́ ẹ bá parí oorun tán Islam tó wá bọ́ọ̀nù òkun ìyá ó ń sọ wípé ṣé àwa kọ́ la dá yín láti inú omi lọ́gbọ́lọ́gbọ́ ìyẹn ni pé sperm ó wá di ẹ̀jẹ̀ kíkí wá di bá ṣe ẹran ẹ wo bí Quran ṣe ń tónu yẹ wo ànábì náà dẹ̀ tún sọ bẹ́ẹ̀ àyà Quran bó ṣe tó nìyẹn lẹ́yìn náà lẹ́wà di eegun àwọn afẹ́ràn bu eegun lára àfi eegun yẹn ló ya structure ara wa haikal shape ẹ ó lọ orí lọ ọwọ́ gbogbo ẹ̀ ọlọ́lá wa fẹ́ràn bò ó wàkàzáwùnà ìdọ́mà láhàmà àwa fi ẹran bo eegun súnmọ̀ kí ni jàǹdà kan kọ́lùkọ́n áhà àti wọn lẹ́yìn bàtà tí a ti fẹ́ràn bo eegun tán àwọn aṣèyí lẹ́gbàmí tí ṣe tífúlù ọlọ́run tó sọ débi yí pé ọ sọ nígbà tẹ́ tó jáde nídìí ìyá yìí tẹ́ tó wà ní tífúlù àdéhùsí tí ọ̀sọ́ Islam yìí níbi tó pédé ọ sọ̀rọ̀ nípa ọkọ̀ ọ̀tọ̀ ọ̀jẹ̀ ọ sọ̀rọ̀ nípa ọjọ́ rẹ ọjọ́ tí gbogbo wọn máa lò yawmul ahadi yawmul isnain ọ sọ̀rọ̀ nípa ọ̀sẹ̀ ọ sọ̀rọ̀ nípa oṣù ọ sọ̀rọ̀ nípa tó bá fẹ́ wọṣọ tó fẹ́ bọ́ṣọ tó bá fẹ́ jáde nínú ilé Islam sọ̀rọ̀ nípa kọ́ ọkọ́ lé ọ sọ̀rọ̀ nípa kọ́ ra mọ́tò ó sọ̀rọ̀ nípa pípọ̀ wá oúnjẹ tó máa jẹ Islam sọ̀rọ̀ níbi wípé ó tún sọ̀rọ̀ nípa ẹni tó bá travel kúrò lórí ilẹ̀ ayé tó ń lọ sínú space ẹjọ́ kúrò lórí ilẹ̀ ayé tó ó fẹ́ lọ sínú space Quran tó sọ̀rọ̀ nípa ẹ̀ ṣó pa rẹ̀ gbogbo dẹ́ ń wí ìwọ bàbá Islam sọ̀rọ̀ nípa rẹ̀ Islam kọ́ lẹ́kọ̀ọ́ bó sì sí bàbá tó fi ní sórí ibú láyé àtàlìkìyàmọ̀ tó fi ní àwọn èèyàn lá chairman bàbá
àwọn kápẹ́ńtà rèé Islam sọ̀rọ̀ ọba yín sọ̀rọ̀ àwọn wẹ́dà iron bed àgbẹ̀lẹ́wọ̀n gbéra wọn àwọn tí wọ́n máa tẹrin ọlọ́mọdé rírin tí ò ní ṣe tẹ̀ ọlọ́mọba yín sọ̀rọ̀ àwọn fúùdù nù gbogbo ọ̀rọ̀ oúnjẹ àwọn ọ̀rọ̀ oúnjẹ gbogbo ọ̀rọ̀ àti àgbàdo mọ́ngòrò iṣu ọ àwọn bàbá tí a máa nù àwọn bàbá méjìlá kọ́lékọ́lé àwọn bàbá electrician wọ́n bọ̀ wáyà gbogbo tẹ̀sẹ̀ lọ́wọ́ sọ̀rọ̀ nípa rẹ̀ aluminium ó tún pop ó tún ṣe pop ó dàgbé sẹ̀rẹ̀ tó mẹ́ta ń jẹ ìyóò jọ mẹ́ta lẹ́ẹ̀kọ́ wà ẹ sì máa wo ọ̀wọ̀n òwe sì tún ní o tó parí polytechnic àwọn ohun tí parí ọlọ́mọ ayé ohun tí pa sọ̀rọ̀ pé mọ́ ní aráàlú la lọ́wọ́lọ́wọ́ báyìí típa wa níwò èèpẹ̀ dọ́bù èlò làwọn aráàlú ń gbé àwọn aráàlú ń gbé ní 50 ẹ̀wà ń gbé ní 42 àwọn aráàlú ń gbé èèpẹ̀ dọ́bù ní 50,000 naira àwa tàwọn àwa bádírù àwa ẹlẹ́yinjú àánú àwa ń gbé ní gíní o 42,000 naira ìyàtọ̀ tí ń bẹ láàrin rẹ̀ 8,000 naira so àwọn tí pànù ọ̀rẹ́ ẹ̀kọ́ àwọn mìíràn náà sáwọn oníláìlọ́n náà wà ń bí àwọn oníláìlọ́n àtàwọn télọ̀ náà gbogbo ẹ̀ kí ni Islam sọ kò sí kankanú rẹ̀ tí Islam ọba sọ because kò sí ẹni kankanú yín tí kò dẹ̀ bá èèyàn gbé níbi iṣẹ́ tí ń ṣe iṣẹ́ yìí kìí máa ṣe bí odò láti practice ẹ̀ kìí sọ̀rùn kìí ṣe lábẹ́ ìpẹ̀ kìí ṣe inú igbó àbí ìsánù ni èèyàn lẹ́ẹ̀bà díìl àbí iṣẹ́ yìí èèyàn lẹ́ ń bá ṣe pọ̀ kìí sáwọn òkú kìí sáwọn àlìjànú àbí Islam ó sọ̀rọ̀ completely nípa ọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹ wá gbọ́ o gbogbo ẹ̀yin ẹlẹ́gbẹ́lẹ́gbẹ́lẹ́gbẹ́ tọ́jọ́ wípé ẹ lo mọ́nájú ẹ̀sìn kò yọ Christian lẹ́ o wọn kọ́ àwọn Christian náà wọ́n jọ yìí wọ́n wà lára yìí kò yọ Christian lẹ́ o torí ibi tí Islam ti yàtọ̀ nìyẹn tó bá ti di bí ọ̀rọ̀ àánú kí èèyàn máa ṣèyàn lóore èèwọ̀ ni èèyàn gbọ́dọ̀ sọ pé mùsùlùmí nìkan àyà kan sọ pé la yanhakumullahu anil ladina lam yuqatilukum fid-din gbogbo ẹni tí èsè mùsùlùmí tí ọjọ́ ológun kí pé gbogbo ó tí ọ walam yukhrijukum min diyarikum wọn ò dẹ̀ lé ilé yín kọ́ máa fúnlẹ̀ mọ́ yín ọlọ́run ni èmi ọlọ́run ìṣẹ́léwọ̀ à ń tabarruhu kẹ́mọ̀ sí dáadáa sí tí ẹ bá ṣe àìdá sí hàn ni mo ṣe léwọ̀ àmọ́ dáadáa sí wọn kìí sí ìwọ̀ àláàlì ni wọ́tukìsítù ẹ̀sì máa ṣe lédé kìí ṣe wípé ọmọ ẹgbẹ́ tó bá jẹ́ Christian tá a bá ń pín owó àǹfààní láàrin ara wa òun ọgbà 2,000 tó bá ti jẹ́ Christian ọmọ tó bá jẹ́ ọmọ tó bá jẹ́ Muslim wọn àgbà 5,000 náà ẹ̀ ló yẹ jẹ́ àǹfààní lọ́jọ́ déhùn ẹjọ́ pín bákan náà ẹ̀ bọ́ mílíọ̀sì purpose tẹ̀ torí ẹ̀dẹ̀gbẹ́lẹ̀ ẹjọ́ ń ṣe ni Islam kò sọ yí pé tẹ́yẹ̀ bá jẹ́ Christian kò gbọ́dọ̀ live ẹgbẹ́ bá ní Christian àfi lá ọgbọ́dọ̀ pò ní Christianity àgìdì olóhun gbàgbọ́nù tẹ́ ń sọ kò yé òun ẹ̀sìn tó òun láìkì ní Christianity wọ́n ní ẹ̀fílẹ̀ ni ó gbàjọ́ ti yé tí ó sì gbàgbọ́ tó ọba ní àfi lá gbọ́dọ̀ yí ọ ní àfi lá oṣù gbọ́dọ̀ gbà ní ìwọ lọ́wọ́ àgbẹ̀ṣẹ̀ kí ló dé kò ní fi tinútinú kí Ọlọ́run kò ní fi tinútinú ṣe tó ń wíhun yóò máa fagídí ṣe Ọlọ́run ò sì gbẹ̀sìn agídí tí bá ń bẹ mú èèyàn lọ́lọ́run fẹ́ síkiri lọ́fẹ́ gbà ọba rínú ròde mo fẹ́ ọ̀rọ̀ mi yé nìsín ìyẹn ni Quran sọ pé la ikraha fi din Ọlọ́run ní kò sí tí ń jẹ́ ìfipámúni máa ṣẹ̀sìn ẹgbẹ́ Bádùrù ju wípé tí ọba jẹ́ pé àánú lásán tẹ́ máa ń wéjù ẹ̀mọ́ dáṣà kan akọjú sí àánú ìdẹ̀kúnláwà fún akọ̀yìn sí ẹmọ́kọ̀yìn sí ilé ìgbogbo ó lè fún yín nígbà rún tẹ́ bá kọ̀yìn sí ilé ìgbogbo tó wá fún yín nígbà rún
ẹ sá fún ni o ẹ sá fún kí ni o mo sọ wá kọ̀yìn sí sẹ́gbẹ̀ẹ́ yẹn náà mọ̀ pé ilé gbogbo wàhálà ni máa ń wá káàkiri ẹ̀yin ẹgbẹ́ oríṣiríṣi barnamuju Islam rahmatul lil alamin àánú fún gbogbo ọmọ èdè ènìyàn ìdí tí wọ́n fi dá gbogbo ẹgbẹ́ yìí nílẹ̀ ni pé ẹ ran ara yín lọ kẹ̀dẹ̀ ra àwọn èèyàn yín lọ àwọn aráàlú lọ ẹ má gbàgbé o àwọn nǹkan mẹ́ta tí mo fẹ́ sọ yìí o lájọ́ rẹ̀ ti dẹ́gbẹ́ yín lẹ̀ èmi mo dá a lẹ̀ èmi lọ̀gá pátápátá àti ẹni tí wọ́n bá tún yàn fún yín pé kó tó máa darí yín kò sí owó ń bẹ̀ pé tẹ́sọ̀ pé owó tí mò ń gbà lọ́wọ́ yín rè ojú gbogbo yín mo ti sọ yà bẹ́ẹ̀ kọ́ ni bẹ́ẹ̀ náà la ṣe léèwọ̀ lórí àwọn ọ̀gá yín náà àyàfi ká pé kíní kan ó wù yín láti inú ara yín ẹ wá fẹ́ bù ú bóyá ọ̀gá yín àbẹ̀rù ni àláwó bọ òǹkàlùkù lọ́rùn number 1 number 2 àjókòó tí yín o àwọn fi ń roko ni àbáwọn fi ń ṣiṣẹ́ wa tẹ́ẹ̀nì gbowó èyí tá a bá fẹ́ lò yín fún sí ọlọ́run àjọ negotiate ni èyí náà sì máa ń ṣe lágbolé yín náà tẹ́ẹ̀ negotiate ibo sẹ́lòmíì náà tẹ́ẹ̀ negotiate pé kì í ṣe price tẹ́ẹ̀ máa ń gbà lẹ́sìkan lẹ́gbà abẹ́ọ̀kọ́ ni ẹ má gbàgbé pé kì í ṣe pé adá yín lẹ̀ tó pa fẹ́ máa lò yín fáwọn iṣẹ́ wa lájọ́ tá a ti ń ṣe àṣebẹ̀ o òun kálukú wa tẹ́ rí òun kálukú ló jẹ́ pé ó ní bísínẹ́sì rẹ̀ iṣẹ́ ọwọ́ rẹ̀ tí ń jẹ́ ń bẹ̀ kì í ṣe pé a fẹ́ máa lu ẹnìkan àbá fẹ́ sọdẹ̀rú ó dẹ̀ lẹ́ẹ̀kejì ṣẹlẹ̀ lẹ́ẹ̀kejì náà ẹ má rìpíìtì ẹ̀ lórí àwọn ọmọ tẹ́ ẹ bá ń kó káàkiri àtẹ̀yìn lọ́gàlọ́gà ẹ má rìpíìtì ẹ̀ lórí àwọn tí ń bẹ lábẹ́ yìí ìgbà táà ká dálẹ̀ táwa sọ yín di ẹrú ẹ̀yin tẹ́ ẹ ń jẹ́ aláṣẹ náà ẹ má sọ ẹnìkankan di kíni o ẹrú ẹlẹ́ẹ̀kẹta ká tó dálẹ̀ àtìgbà tá a dálẹ̀ àti láéláé lẹ́tí mọ̀ pé ó ń charity ni wá bẹ́ẹ̀ ni àbẹ́bọ̀ tó bá wà á fún àwọn èèyàn ká tó dálẹ̀ mo rántí mo sọ àwọn empowerment kan gbogbo àwọn tá a ṣe fún àwọn tí ó jẹ́ pé ọ̀sẹ̀ kó lè lọ ká má bù wọn ní nǹkan ni láwọn ìyá àgbà bẹ̀tà wá rò wípé àwọn ìyá àgbà yẹn tá a bá fún wọn lówó owó tó pọ̀ tó dá bí ẹ tó fẹ́ máa ta kerosene ẹ tó fẹ́ máa ta àjọgbá bẹ́ẹ̀ ta ló fẹ́ máa ta bí nǹkan wọ́n sá gbogbo ẹ̀pọ̀ a wá lọ sí owó tó le tó lára mú bíi mélòó kan nù wọn lábá fún wọn láti ọdún tá a ti fún wọn lówó òun a dẹ̀ tún gbìyànjú láti bá wọn wo ọ̀nà wọn gbà tẹ gbèsè ẹjọ́ nìyẹn látọ̀dún tá a ti fún wọn lówó yẹn wọn à tọrọ mọ́ ẹjọ́ pé àlẹ́ ṣe kámọ́rì ẹbí ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin lọ́sẹ̀ àwọn kan bẹ ara irinṣẹ́ wọn fún wọn ní tó mọ̀ wá náà ni pé ká máa ṣàánú fáwọn èèyàn kí é ṣe mú kọ́ bìrì pé kò ní ilé wa tábàtẹ̀ wọn ní sẹ́fún ká máa mú kọmíṣọ̀ àánú ìgbà tá a bá ń ṣe ààrẹ tí kẹ́nìkan compensate wa àmọ́ kẹ́ntì ń bẹ lókè oṣù kìíní compensate wa àdámà àwa tá a fi dálẹ̀ nù ègún ló máa jẹ́ fẹ́yìn kẹ́ ẹ máa ṣòwò kẹ́ ẹ máa lóṣòtì oore nìkan ló lè reduce àdánwò àwọn èèyàn nù ìlú lónìí irú oore báyìí ní tá a fẹ́ fún yín òun ní yí pé kẹ́ ẹ ní ọ̀nà tó jẹ́ yí pé tí ọmọ òrukàn bá ti àbọ́ sọ́wọ́ yín tó wá kọ́ sí afẹ́rẹ́ nǹkan fáwọn òpó labára àwọn kan wọ́n pọ̀ láwọn èèyàn máa ń já wọn pé wọ́n sọpọ̀ táwọn ìkẹ́jẹ̀ ó tẹ̀ sunkún ẹjọ́ ẹmọ́ kò bá mi àwọn kan ní ẹwọ́ opó ni á lóòótọ́ ọkọ̀ wá wà láyé ṣùgbọ́n bí aláìsí láyé ni ẹṣẹ́ amókó ni ẹṣẹ́ amọ́ opó ni àwọn yarí àwọn ẹ̀sàfihàn lẹ̀ torí pé lóòótọ́ ni ẹlòmíín wà ọlọ́kọ̀ ṣùgbọ́n bí aláìsí kíni bí aláìsí nígbà míì tẹ́ bá ṣe dáadáa sí ọmọ òrukàn ládàtẹ́gbà ó lè mọ́ tó ẹ tó ní bàbá láyé gbà mí ẹnìkan ó mú ìyàwó ẹ̀rẹ̀ yìí
lọ́dún kan ló bá mú ọmọ wá ló bá ní àfà ẹ̀rọ àmójútó ọmọ ẹ̀ àwa lọ máa ní ẹwọ́ wàrà ó ní ẹ̀wọ̀ àbá ẹgbà lọ́wọ́ mi ni ẹ má wà wí kankan o táyà ní kó sórí ibú ṣẹ́ni òun àti ìyá rẹ̀ àti sórí ibú láwọn èkó láwọn ti sórí ibú ẹ̀sẹ̀ yẹn ní àdúgbò táwọn gbé àwọn mánéjì orí ibú mọ́ ájàmù ni o ájàmù àwọn òjò àwọn òkú ń bẹ àmọ́ àwọn ọ̀fẹ́ orí ibú tó ọmọ yóò ṣe àwọn tí ó wà ń bẹ dáadáa tó bá wà lọ́wọ́ àwọn òlè ráyè rẹ̀ yóò dẹ̀ bá wọn lórí ibú lọ ni so táyà ní kó sórí ibú ẹ má jẹ́ kó tẹ̀lé wa alákẹ́lẹ̀ abẹ́ sọ èyí oúnjẹ òfin ilẹ̀ o owó òsùkú òfin ilẹ̀ o lẹ́yìn ẹrù rẹ̀ tẹ́ kó lọ́wọ́ pé èyí tó sí àwọn láyé àwọn ọ̀bẹ lọ́hùn kó ṣe àwọn ọmọ àwọn ẹ máa bá wọn tọ́ wà lẹ́wọ̀n pọ̀ ń lò bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ bọ̀ ọ̀pọ̀lọpọ̀ ń gbàtẹ́ ẹ̀bà wa ràn wọ́n lọ́wọ́ àná àmọ́ àádà àláàmù wọ́n àmọ́ rọ́ọ̀bù wọ́n àmọ́ yàtọ́ọ̀gì wọ́n àmọ́ dàdàkúdà lẹ̀ àánú yìí ọ̀ràn yẹn ẹ̀sìn ni láàfin ní department kan fún department social and charity affairs àbẹ̀wé gẹ́gẹ́ mọ́ pé charity and social affairs a sì lọ́mọ ní ọmọ òrukàn ìgbò gan èmi gan lẹ́gbẹ̀ẹ́ ilé mi mo gbìyànjú àti kọ́ àwọn yàrá kan mo ìgbà kọ́bọ̀ ń bẹ mo nílé kan tẹ́nìkan tó bùnmi lówó rẹ̀ kára fídíò rẹ̀ sí àbára tí n bá mú òun wò wípé dáyà nínú ẹ̀ kí n máa lówó lọ kí n máa ní nǹkan tí máa fi lówó lọ tí n bá mú ilé tí bá ń gbowó lórí ẹ̀ ó ní nǹkan tí ọmọ ṣe inú bùkátà tèmi náà ìwọ́n ni mo ṣe ń sọ̀rọ̀ kò sí ní ogún tọ́mọ lè jẹ wọn ò sì gba kọ́bọ̀ ń bẹ yóò lè jẹ́ nǹkan tí wọ́n á ń lò ó ká má wo gìrì ò kán sì máa yọpa àná bẹ̀ kú tọ́wọ́n nǹkan àwọn ṣe tán àwọn ká ti lo bẹ̀ àti bẹ̀ wọ́n ti lọ kó lọ lé wọn ẹ̀mí ẹlòmíì ṣe kíni ọmọ ọbẹ̀ ẹjọ́ ẹni sìn àdámọ́ wa ń tàáwò nìyẹn ká máa ṣe nǹkan láti fi ran àwọn èèyàn lọ́wọ́ òun náà la fi dá bádùrù yìí náà lẹ̀ ṣé ẹ wá rí ẹjẹ́ ìṣòro ọ̀ fún yín ẹ̀yin tẹ́ ẹ bá lójú àánú ẹ ń ṣe fórí ara yín àti ọmọ yín àánú ẹ̀san rí òkè lórí ilé ayé yọ́wọ́ àyá yìí lẹ́nu ojú àrìkì àmọ́ pé àṣẹ́mi mo ṣáájú iṣẹ́ ìtẹ́ ẹ̀mọ̀ pa àánú nù nǹkan mẹ́rin ni wípé aláàánú bàbá aláàánú ọmọ tí ẹ̀ náà kan bọ́ bá sì yàkà ọmọ rẹ̀ yọ kànkà àánú a máa jẹ́ káyé ọyẹ èèyàn gẹ́gẹ́ bí pé ìkà a máa jẹ́ káyé èèyàn ọyẹ ẹ̀lẹ́ ayé yóò ní yẹ ẹ̀lẹ́ ẹ̀mí ni àánú ṣé wá rí èyí tẹ́ wọ́n bá lọ ìṣẹ́ pé a sọ fún yín pé a fẹ́ develop gbogbo iṣẹ́ yín àìrí agbára ni o tí a bá rí agbára a develop ẹ̀ ṣé rí iṣẹ́ yín kọ̀ọ̀kan ló ní institution kọ̀ọ̀kan yóò lápòjú yìí níṣẹ́ àwọn kápẹ́ńtà ọ̀rẹ́ mi kan bá mi sọ wípé tá a bá lówó lọ káwásá broad a máa lọ kó àwọn ẹ̀rọ ayé òde òní wá tẹ́ ẹ máa kan ilé láì lo amọ̀ ẹ máa kan igi ẹ máa kan èso láì lo amọ̀ àlẹ́ ẹ máa togi pọ̀ ẹ máa kan àwọn tẹ́ ẹ máa kan wọn à ní réṣò bíi mi yóò ṣe lẹ̀pọ̀ tí ó dáa ju tèso lọ oríṣiríṣi báwọn àwọn irinṣẹ́ ó ti wà tó jẹ́ pé bẹ́ẹ̀ ṣe jáde kẹwàá jáde pẹ̀lú irinṣẹ́ wọn tẹ́ ẹ fi bíìtì àwọn tí bẹ́ ń gbòòrò ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ a nígbàgbọ́ wípé tá a bá ṣe empowerment fún yín ni tẹ́yìn náà máa fi power ara yín expectation wa iná ni a sì ṣe lágbára ọlọ́run a ṣe ló yẹ pé project tààwọn nù project gọ́ọ̀mẹ̀ntì ni wàlẹ́ project ẹ jẹ́ fún yín lápòjú ìkan ẹsẹ̀ ìparí security nílùú wòye security yẹn iṣẹ́ ìwú ní ṣe iṣẹ́ ẹ̀kú iṣẹ́ tèèyàn lè bá ikú pàdé tó súọ̀ lọ́jọ́ kan abáwọn olè kan fà á yóò tó bí wákàtí mélòó kan tá a fi ń lé wọn káàkiri inú ìgboro àwọn ọlọ́pàá náà wàá support wa wọ́n yìnbọn ọlọ́pàá yìnbọn àwọn ọlọ́pàá wá rí báwọn ò mú bọ́ lọ
ọlọ́pàá ò rí ẹmú àwàwá rí ẹmú ọlọ́pàá ò rí ẹmú àwárí ẹmú ọlọ́pàá wa ń wò pé àwọn táwọn àjò ń bọ àwọn ò rí ẹmú ẹ̀yin tẹ́ ẹ̀ nẹ́bà lọ́wọ́ kí lẹ fi ń kojú olè gan ẹjẹ́ fi sọ̀rọ̀ fún yín nítorí pé àwọn àti ń bẹ ń jẹ́ iṣu kí gbogbo àwọn tí ìṣẹ̀bẹ̀ security kí wọ́n sì máa gbọ́ náà nítorí bẹ́ẹ̀ ń ṣe ń torí Ọlọ́run ó níbi títí ń yọ ọ́lẹ̀ o tẹ́ ẹ bá sọ́dọ̀ owó ìyá táwọn olówó náà máa jẹ ẹ́ jẹ yọ̀ọ̀kan wọn ò fi máa fọ́ kúkú sẹ̀ rẹ̀ tí ó wá rí níta àwọn tó gbá ọmọ nature ọmọ èdè ènìyàn èyí tó wá ní òun ọmọ gbowó nú ẹ̀yìn ọmọ wa náà sá máa parọ́ má jalè má jàǹbá ẹni bá fẹ́ máa fún ọ lówó kọ́ máa fún ọ kó sì máa ṣiṣẹ́ òótọ́ fún un àmọ́ àwọn tó jẹ́ ara wa gangan wọn ò ní gba owó ọlọ́run ọ̀dẹ̀ dúró tiẹ̀ ibi tí èèyàn ti lè dédìí owó ọlọ́run kó sowó fáwọn náà ká lè máa gbé ẹgbẹ́ nìṣẹ́ àbíkọ́ jẹ́ pé ara wa ni wọ́n máa gbé sáfíìsì yẹn afẹ́kọ́ jẹ́ píọ́lì àánú pọ́nrángbádá fáwọn èèyàn ni lábòjú oníṣẹ́ bàbá ní ẹ̀yìn tipa iye tí wọ́n ń gbé ní ẹ̀rọ ẹ̀mọ́ ẹ̀gbẹ́ ẹ̀rọ 8,000 ó níbi tí wọ́n máa lọ ó ní tó lè ṣe àbí ẹ̀yìn rò bẹ́ ẹja 8,000 ẹja alẹ̀ lásán bàbá tipa yọ ọ́lẹ̀ lórí ọmọ yín àtàyà yín àtẹ̀yìn ó ń bá àwa igan ẹnìkan ń bá mi sọ̀rọ̀ yóò ti tó jẹrin àbí jarun ó bá mi sọ̀rọ̀ ó ní òun wó mi òun wá rí pé iṣẹ́ Ọlọ́run ni mí òun wá wò jọ yín wọn ò pé ọkọjá ọpọlọ ó lábala tí ń rò ẹ sáà ń tó ẹgbẹ́ sáà ń tó gbẹ ó ń sọ bá a ṣe ṣubú bá a ṣe tẹ́ ẹgbẹ́ nìṣẹ́ ṣe ara àti ẹ̀rí àìsàn oògùn àìdí tíà àánà máa fi question mark sí pé kò sẹ́ni tí máa ń farú wàhálà tá a máa ń fa ìtàn ọba ti pa yóò ti rẹ̀ bá àìsẹ̀ bẹ̀rẹ̀ ni ọ̀rẹ́ wá kankan ó dẹ̀ wọ́n ti pa wá dànù kí là ń jẹ nítorí pà ń ṣe fọ́lọ́run lórí ẹ̀dá Ọlọ́run iṣẹ́ Ọlọ́run lórí ẹ̀dá ni fúnra rẹ̀ lọ́yẹ kó wá ṣe láti sánmà ẹni Ọlọ́run bá wá yọ̀ǹda fún ilé ayé kọ́ máa bọ́lọ́run ṣe ẹ ti ń bẹ́ ń sánmà náà ò ní fóńtọ̀ náà lẹ ó níbi Ọlọ́run ti ń di fáà náà ṣé wá rí gbogbo dídí ilé ayé ó kéré pọ̀ èyí tó ga jù náà ni dídí tọ́lọ́run ó di fún aníkẹ́ni ìlú yìí nídìí àánú ó nídìí òótọ́ ó nídìí aláàánú ó nídìí àwọn olóòótọ́ ọbẹ̀ ti kú tán àwọn aláàánú ọbẹ̀ wọ́n ọ̀pọ̀lọpọ̀ àánú tó ṣẹ́kù ní ìsìn àánú torí pé ń gbà padà ni bẹ́ẹ̀ mi bá ń ran ọmọọṣẹ́ rẹ̀ lọ́wọ́ ó ti jókòó tì kó tó dípọ̀ mọ̀ wọ́n da nǹkan yóò ní mo ṣe ń ràn lọ́wọ́ ẹ̀mọ̀ pé mo mọ tí mo ń ṣe tọ́nà bá di nǹkan náà sí ẹ̀mọ̀ bá mú nǹkan wá ó sì ba gbogbo ẹ̀jẹ̀ láyé ọjọ́ wà láàrin wa àti tani àtọ́lọ́hun kí ni ń bẹ tá à ń ṣe láyé tí ìpọ́lọ́hun wà ọ wà behind ẹ̀ tàbájọ bó ṣẹ́rí ẹ tí máa dáadáa ṣe jù ní pé sáàjẹ́ ni ọmọ ṣe dáadáa tèmi kí máa retí ẹ̀san lọ́dọ̀ Ọlọ́run appreciation látọ̀dọ̀ èèyàn pé ẹnìkan wà appreciate ẹnìkan wọ́n ṣẹ̀san gbàgbé ẹ̀ wá máa ṣe lọ ìwọ ló máa jẹ́ the best ajókòtò orí máa tẹ́ pé àwọn jẹ́rìí ọmọ yẹn máa sọjọ́ máa sọ àṣẹjọ́ kankan ìwàjọba tó ká sí yóò tó san ọ lójú ni kéré gbogbo tó fẹ́ dà inú ètò Ọlọ́run ló wà bí bàbá kan bá múra ní ìsìtò lòun ní fọmọ ló jẹ mọ́ Ọlọ́run ó gbà kàǹtì ọmọ kúrò lọ́dọ̀ rẹ̀ ó lè gbé sọ́dọ̀ àbúrò rẹ̀ àbúrò bàbá rẹ̀ bá sọ pé ẹ̀gbọ́n mi ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ mọ́ fún bàbá òfin wà lọ́mọ fún pamọ́ fún bàbá òfin wà lọ́mọ fún àbúrò wọn òfin lówó jẹ mọ́ Ọlọ́run dẹ̀ gbà kàǹtì yóò sì gbé sọ́dọ̀ ẹ̀gbọ́n ó sì máa rí oúnjẹ fún gbogbo tó fẹ́ lò yóò máa rí fún tó nǹkan òní mọ bọ́lọ̀ ṣe ṣe kí ló dé àrísìkí rẹ dèdè àrísìkí rẹ kò sí lọ́wọ́ dádì àti mọ́mí kò sí lọ́wọ́ olówó kò sí lọ́wọ́ ẹ̀dá kan lórí ilé ayé ọwọ́ ta lọ́wà àti bẹ́ẹ̀ sẹ́wọ̀n yìí tó bá ti wá ń dá sí bẹ́ẹ̀ kó ṣe jẹ́ nǹkan ó ti ń gba iṣẹ́ ṣe látọ̀dọ̀ Ọlọ́run ẹ̀nà pa àwọn tí wọ́n máa rí gọ́ọ̀nà àwọn kọ̀ǹtráktọ̀ tí wọ́n tóbi ẹ bá ti ń gbaṣẹ́ lọ́dọ̀ Ọlọ́run
àánú ọlọ́run ó pọ̀fọ̀ ẹ̀ yóò tún wá pọ̀fọ̀ mi wọlé àtẹ o ọlọ́run ọ̀tẹ wa o àwọn kan fẹ́ tẹ́ wa wọ́n fẹ́ parọ́ mọ́ wa wọ́n láwà la pa ọmọ kan ẹ o ẹ tó pọ̀ mọ́ ó sì lọ police station ó lóun lòun pa ọlọ́run ṣọ́ọ̀ṣì kan ló ké mọ́ lóru wọ́n bá pariwo pé gbọ́mọ lòun bá ròdù gbọ́mọ ni lóòótọ́ lòun bá yìnbọn sí àwa sì rèé ìgbéró ti dàrú pé táwọn ló yìnbọn sí bí ó ṣe ń wí náà làwọn onílà tẹ́ inú aráàlú sọ pé àwọn èrí mọ̀ lọ́wọ́ tàwọn ó ṣe àlejò pé tàwọn yìnbọn sí. wọ́n ti kóra wọn jọ wọn ò mọ̀ pé ẹni ọ̀pá àyàn ti lọ police station àwọn ọlọ́pàá ti gbé lọ Òṣogbo pé èyí lọ́pàá àyàn ó lẹ́yìn ọ̀rẹ́ yẹn bá ìgbà tí wọ́n mọ̀ gbọ́ làbárí ọjọ́ wọn lójú. àwọn èèyàn èyí retí ẹ̀san orí lọ́dọ̀ wọn ò sẹ́gbọ́ ẹni làákàyè rẹ̀ bá pé ìrètí pé àwọn èèyàn wọn appreciate láwọn èèyàn wọn bá gbaná jẹ pé àyèmọ́jà sọ kankan mọ́ ẹ ti gbàgbé lọ́jọ́ kìíní àná tá a ti bẹ̀rẹ̀ ìbádà la fi ń ṣe ìlú táwọn sọ ó ti lé lógún ọdún a lè sọ pé ogún ọdún tá a ti ń sọ̀lù àmọ́ tá a ti dá security ilẹ̀ ó ti tó 30 years bá a ṣe ń dá tàwọn lẹ́nà là ń dá security ilẹ̀ tàwọn yìí sì wọ ọmọ 31 years ṣùgbọ́n ká máa sọ̀lù òun la lè sọ pé ó ti lé lógún ọdún láìpẹ́ tá a ti wá ń sọ wọn ò lè sọ pé àwọn olè wọ́n ká àwọn ibìkan lọ́wọ́ ń bẹ̀ wọ́n bá lu àpá bẹ̀ ẹgbọ́ iṣẹ́ ẹgbọ́ àwọn òkú agbára wo là ń lò àánú ọlọ́run ní kò ságbára kankan àánú ọlọ́run ju gbogbo agbára tí mo lórí ayé lọ gbogbo ẹ̀ka yín pátá lá develop tábà develop àwọn àfihàn ṣe àpèjúwe fún gbogbo tí bẹ lọ́sùn àwọn àfitọ̀sùn náà ṣe àpèjúwe fún gbogbo tí bẹ ní kíni ilẹ̀ káàró òjèrè gbogbo ẹ̀ la máa develop bí evening ńlá a sì ní program bá ṣe develop ẹ̀ a ní ọ̀nà rẹ̀ gan lẹ̀ a mọ ibi tá a lọ a mọ tá a rà fún yín a mọ tá a kò wá tún wá sí training fún yín tí iṣẹ́ yóò di tìgbàlódé sẹ́rí gbogbo iṣẹ́ tẹ̀sí pátá kò sí kankan bẹ́ẹ̀ tí ò ti advance tí technology ò ti improve ẹ̀ kódà kò sí kankan bẹ́ẹ̀ tí ò lo kọ̀mpútà báyìí bí àwọn kápẹ́ntà ẹ̀ ṣe wà yìí wọ́n ti ń lo kọ̀mpútà gẹ̀gẹ̀ tí wọ́n gbé síwájú báyìí tí wọ́n mọ̀ control engine àbí tí wọ́n ṣe àwọn design kan lórí ẹ̀ àbẹ́ẹ̀kọ́ ni ó ti kọjá mú àmọ̀ lọ́wọ́ àti kílókọ̀ sọ àti gbogbo rẹ̀ ó ti kọjá rẹ̀ ó ti advance ju ó ṣe wà lọ irú ẹ̀ la fẹ́ fún yín o ọlọ́run yóò tún gbé dìde láàrin yín náà àti ó develop yín kí ló dé bẹ́ẹ̀ bá ti fàánú lẹ̀ ẹ̀yẹ sá máa fàánú lẹ̀ ẹ̀yẹ gangan ga so ìparí ọ̀rọ̀ mi ni pé ibi àánú yẹn ẹ má fi ṣeré tó ṣe torí kò sẹ́ni tí máa ń ṣàánú tí ìrà àánú gbà ẹ máa ṣàánú àwọn ọmọ yẹn nítorí ká ẹ máa fi proud ni pé ó ti tó iye ọmọ báyìí tá a ti ṣe freedom fún tọ́jà pé gbé wa ló ṣe freedom fún ọmọ báyìí àwọn òbí rẹ̀ ò lówó lọ àmọ́ wà lára lọ́wọ́ nítorí èèyàn máa fi ṣe tó máa fi proud ni wo irú tó lè ṣe síwájú ọlọ́run tọ́lọ́run ó fi wọ̀ ọ́ sọ̀sọ̀sọ̀ tí ó fi gbé àánú ńlá kan sọ́dọ̀ rẹ̀ nù ẹ máa ṣàánú àwọn èèyàn ọlọ́run wà pẹ̀lú wa o subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin alhamdulillah.